Africa Content TV. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ẹ̀wọ̀n tó bẹ̀ pátápátá, ẹ jẹ́ kí bàbá wọn Olúbàdàn kí wọ́n rọ àbó ìbọn wọn nípa ẹ̀mẹ́ tí wọ́n lọ́wọ́ ní wọn. Ẹ jẹ́ kí bàbá kí wọ́n ti sẹ̀ǹbáàgì láti orí ẹṣin kí wọ́n máa bọ̀ níbi tí àgbẹ̀wò sí ní ilé ẹ̀wọ̀n tó kọ̀ sí lórí ọ̀làdà wọn. Ẹ bá wọn ṣe dáàbò fún wọn lẹ́yìn ẹ̀rọ Thank you.
The national anthem, please. Oyo State anthem.
wá pẹ̀lú rẹ̀ wọ̀nyí. Ìlú Ìbàdàn tó gbónílé tó gbàlejò gbogbo. Ẹ ṣeun, ẹ dẹ́kun, Araba. Kẹ́ tó máa lọ, ẹ jọ̀ọ́ gbogbo àwọn èèyàn Ẹ máa fi bíbá ilé ẹjọ́. kábíyèsí bàbá wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi bíbá ilé, including the press. Tí bàbá wa nìkan àti president general kan dúró. I don't want to complain that police are not doing their work. This stage is meant for His Imperial Majesty alone. A ti fi àyè sílẹ̀ fún yín níbí. Please, you want to leave this Àyè place. sílẹ̀ fún yín níbí. Ààyè àwọn ọmọ ọba lẹ dúró sí bí. Ẹ jọ̀ọ́ ẹ kúrò láàyè àwọn olórí. This stage is meant for His Láàyè àwọn Imperial olórí Majesty àtàwọn ọmọ alone. ọba. Ẹ jọ̀ọ́. Láàyè àwọn olórí àti àwọn ọmọ ọba. Move to the other side. They don't leave this place. Kọ́ dúró síbi tó bá dà. But not on this stage. Not on this stage. Wọ́n má wá síbí. Araba, ẹ máa bọ̀. Araba, ẹ máa bọ̀. Chaplain, ẹ máa bọ̀ ń bí. Ìmáàmù Bàbá Olúbàdàn, ẹ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ń bí. Ẹ jọ̀ọ́ àfẹ́rí ẹnìkan kan ní pèpele lọ́tún Ìṣẹ́jú kọ̀ọ̀kan. lẹ́yìn àwọn ọlọ́pàá àfẹ́rí àwọn gbogbo àgbáyé ni wọ́n ti ń wò wá. Ẹ jẹ́ kó rí pé a ní ètò Ẹ bá ìlẹ́bàdàn. gbé microphone fún Chaplain. Chaplain wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Chaplain, 1 minute prayer please. Ìṣẹ́jú kọ̀ọ̀kan làdúrà yẹn. Please move to the other side. Please. Pẹ̀lẹ́ má sunkún mọ́ Chaplain, má wọrí, má sunkún mọ́. Ọlọ́run ti gbàdúrà bàbá wa. Ó yá àdúrà ìṣẹ́jú kan. Orúkọ Jésù. Òwúrọ̀ ọjọ́ sàràtọ̀ kan yóò pàdé àrùn irọ́ rà yóò dó. Ọlọ́run fún orí ọ̀fẹ́ fún mú bàbá wa ọba Mahmood Ọlálékan Aliu Ọmọdékejì Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn sọ́dọ̀ ara rẹ̀ rú àkókò bí èyí onípòwò ọ̀nù àánú rẹ̀ onígbé ìgbàgbọ́ wa ni wípé ìwọ Ọlọ́run fúnra ara rẹ̀ ti tẹ́wọ́dọ̀ wọ́n ọdẹ ti jẹ́ kí ìtẹ́wọ́dọ̀ àwọn kò ṣe déédéé ẹgbẹ́ àyà rẹ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ fún orúkọ rẹ̀ òun gbogbo táwọn ṣe níbí lónìí títí táwọn fi gbé wọn wọ káàlì ẹ̀mí máa jẹ́ ẹ̀rí ara rẹ̀ lẹ́yìn ayẹyẹ ẹ̀sìn fún bàbá yìí ogun kọ́lọ̀ ṣe wọ̀ Olúbàdàn àwọn bàbá wọn bá tí wọ́n fi sílẹ̀ ní láì balógun àti láì kọ̀ọ̀kan ẹ̀ má kó dín wọn mú lẹ́yìn ayẹyẹ ẹ̀sìn fún ìgbógun àti kọ́lọ̀ ṣe wọ́n lódìlé yẹn àfìdílé Aliu wòlíì ọlọ́wọ́ ẹ̀ má kó di ìdílé yẹn wọn ojú ọgbẹ́ yẹn ẹ̀ má kó bu omi tútù sí àbọ̀ Ọlọ́run kọ́ dájú òkú ní fún olùkọ́ rẹ Jésù agbára wa. Bàbá wa Araba. Bàbá ẹjú kan ẹjọ́. Hallelujah. Adúgbò fún Olódùmarè ọba tó lè bẹ ẹni tó sì lè máa wá. Fún ìgbésí ayé bàbá wa, gbogbo téèyàn gbélé ayé ṣe rere gbogbo ẹ̀ ni wọ́n ṣe. Iwájú wọn ti dára, ẹ̀yìn wọn ò ní bàjẹ́. Aya tí wọ́n fi sílẹ̀ kò ní yàn kú, àpadà sí ibú kò ní tọ́ sí i. Ọmọ tí wọ́n fi sílẹ̀ kò ní yàn kú, àpadà sí ibú kò ní tọ́ sí i. Àbúrò tí wọ́n fi sílẹ̀ nínú ẹbí lápapọ̀ àti gbogbo àwọn bàbá wa olóyè lẹ́yìn wọn látara lọ́wọ́ Olódùmarè ìfẹ̀yìndàkú wọn kò ní sí burúkú, kò ní jẹ́ àkúfà fún ilẹ̀ Ìbàdàn. Ìlọsíwájú rẹ̀ yóò máa dé bá Ìbàdàn. Oníṣẹ́ ọwọ́ máa ń ṣe ṣòwòṣòwò èrè ọjà, oníṣẹ́ ọba ọkọ ọba ọ̀dàbọ̀ nísàlẹ́sẹ̀, gbogbo àwọn mọ́gàjí bí oníṣẹ́ wọn, gbogbo àwọn baálẹ̀ wọn ò ní rí bí ní ilé ẹnìkọ̀ọ̀kan wa káàkiri ilẹ̀ Ìbàdàn àti ibi tá a rúwéré dáadáa kò dé ìkẹ́kọ̀ọ́ ò ní bàjẹ́. Ètí awí bẹ́ẹ̀ ni ó ní bá nítorí nítorígo, bẹ́ẹ̀ nítorígo ọ̀nà ìdíje ìṣẹ́ta lágbo, adúlábá ní kó aborígbogbo lọ́jọ́ ìdìbò mẹ́kùn. Wọ́n lọ lóṣèlú lòun ò lè tó wọ́n lọ́lájọ lóun ọ̀ láti rẹ́. Ó nítorí àṣẹ nìkan ló ń ṣe é lọ, ó ní tó bá ti rí fún ńlá, kọ́ máa sogún ńlá òsì máa sogún gbogbo òwúrọ̀ tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe yọ wọlé àṣẹ. Ìtàwọn ẹbí wọn náà tún ṣe yọ wọlé àṣẹ, yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Wíwí ni tiwa, Olódùmarè ló láṣẹ, yóò pàṣẹ gbọ́ torípa béèrè nípasẹ̀ òjíṣẹ́ mímọ́ àkọ́kọ́ Ọ̀rúnmìlà dára àgbẹ̀lẹ̀gbẹ̀. Ẹ ṣeun bàbá.
Àṣẹ o bàbá. Bàbá wa ìmọ̀ Ìṣèlú máa. ìṣẹ́jú kan ìṣẹ́jú kan bàbá wa Olúbàdàn ló. Àdúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́. Bàbá Akúmọ́ra, ẹjẹ́ àtẹ̀mọ́ra, Tábìlẹ̀ náà ti sọ tó ń bí lónìí náà. Àmì o, aláwọ̀ àmì. Àmì. Wọ́n ní ká ẹ ṣe bísímìláì kúlú aláwọ̀ àtá ìyàtù. Bísímìláì rahman rahim. Allahu ahad. Madam. Lámì yẹ̀rì wà lámì yẹ̀rì. Wọ́n lè kú ra òkú àyà. Àtàyàtìlélá, ìsàkìyàtìlélá. Mama. Assalamu alayka ayyuha nabi wa rahmatullah. Assalamu alayna wa ala ibadillahi salihin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Ẹ ṣe bàbá ẹjẹ́ ní bàbá wa His Excellency wọ́n pẹ̀lú gbogbo program ikú ó kù ìṣẹ́jú méjìlá. Ẹ ṣe àti ṣe introduction. Tó kù ní àwọn ọmọ ọba, àwọn olórí ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ kú ọ̀rọ̀ bàbá wa, ẹ kú ọ̀rọ̀ bàbá wa, ẹ kú ọ̀rọ̀ Olúbàdàn ti Ìbàdàn. Ẹ jẹ́ kí wọ́n fi líìsì àwọn ọba tó wà ní ránṣẹ́ ṣùgbọ́n mo ti rí bàbá wa mo ti rí bàbá wa tó jẹ́ bàbá ike bàbá wa Olúbàdàn distinguished senator Kọ́lá Balógun ẹ̀kọ́ arábẹ̀rẹ̀ àpò bàbá ẹ̀ bá àgbàdo fún wọn gbogbo àwọn ọmọ bàbá wọn ọmọ ọba ẹ jẹ́ introduce wọn properly ẹ̀yin protocol tẹ wà ní charge ẹ̀ka list wọn fún mi as the program proceed àmọ́ fi wọ́n hàn. Next thing, àmọ́ tó fi tọ̀wọ̀tọ̀wọ̀ tilẹ̀ Ìbàdàn pé bàbá mi High Chief His Excellency Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà kí wọ́n wá sọ ọ̀rọ̀ ìṣẹ́jú kan péré lórí kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. The tribute, the first tribute to be presented by the Ọ̀tún Olúbàdàn of Ibadan land, His Excellency Senator Rasheed Adéwọ̀lú Ládọjà.